alhamdulillahi ladhi ahayana ba'da ma amatana wa ilayhi nushur ba'da ma amatana wa ilayhi nushur. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àlékè ọlá ọba tó pa wá lálẹ́ àná tó jí wa sí mọ́lẹ̀ alààyè láàárọ̀ yìí. A fi gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn fún Ọlọ́run ọba náà, ọba tó ní agbára kíkú àti yíyè, ọba tó lágbára àná àti tòní àti tọ̀la. Òun nìkan náà lọ́ba wímọ̀ yẹun, ọba fọ̀ má lè fèsì, ọba mi náà ni olúwa mi alápá kábíkábí. Ọlọ́mọsà kábí dànù fẹ́ nìkọ̀ọ̀kan wa. À ń fẹ́rẹ́ ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú wa la ọdún 2024 jàláyọ̀ àtàláfíà tá a fi bọ́ sọ́dún míì tuntun tá a pè ní 2025. Ọlọ́run ṣe lọ́dún ayọ̀, kó ṣe lọ́dún fọkànbalẹ̀, kó ṣe lọ́dún ìdùnnú fẹ́ nìkọ̀ọ̀kan wa o. Ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run gbogbo oore tẹ́nìkọ̀ọ̀kan wa létí ní ọdún tó kọjá tọ́wọ́wọ́ ò tí ì tó lọ́dún 2025 yìí Ọlọ́mọsà fi lé wa lọ́wọ́ nírọ̀rùn. Èyí tá wá lé wa káàkiri nínú àwọn aburú tí ń tẹ̀lé wa kiri tọ́lọ́wọ́n ọjọ́ bá wa títí dì sí ọlọ́mọjọ́ bá wa láéláé o. Ọlọ́mọ fàbúrú sẹ́nìkọ̀ọ̀kan wa Ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ètò yìí a máa ń gbá àwọn àfáà oríṣiríṣi wa, wọ́n á tún sọ fún wa pé a lè gba kọrin náà wá, wọ́n náà tó bá ń kọrin tó fẹ́ wá sórí ètò no problem, àyè wà fún ọ. Ìdí nìyẹn tí mo fi gbé kan nínú àwọn akọrin wa lónìí gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe níjẹjọ. Ọ̀dà fáfà náà yìí tẹ́ ẹ̀mọ ẹni tí ń sọ orúkọ tèmi ní Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni ètò tẹ́ wà lórí ẹ̀ náà ni Al-Hikmat láti lè ṣe Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Àdéhùn mi níjẹjọ ni wípé lẹ́nìí màá gbé akọrin kan wá fún wa ní àwọn akọrin tó láàmì láaka. Orin kan wá ń bẹ tí gbogbo yín ń gbọ́ láti December 1st báyìí lẹ́ẹ̀tì máa gbọ́ orin yẹn tí January ó fi dé báyìí lẹ́ẹ̀mọ̀ gbọ́ kókó ẹ̀ ti gbọ́ ẹ̀tún gbọ́ ń jẹjọ orin wo ni tẹ́wọ́n gbọ́ pé ọdún yìí ti ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún parí mo ra wẹ́ẹ̀bẹ́ ṣe lè dùn mọ́ rè má jẹ́ ń bọ́ ọdún lọ tayatọmọ. Ọ̀kan nínú àwọn tó kọrin yẹn ni wọ́n wá bá mi lálejò lénìí lórí ètò. Àwọn náà ni àfáwà Muhammadu Saheed ó ti pọ̀ tó àti pọ̀ tó bismillah assalamu alaikum. Ọdún tuntun táwa ayé Olúwa mi àmín kó tù mí lára kára má ṣe ní mí ohun tó kù díẹ̀ ká tó lọ́rọ̀ mi fìrọ̀rùn yanjú ẹ fún mi kọ́dún ìsàn mi lọ́dún tuntun kára má gbénú mi dá àmínà ohun ayé rò pé mi ò lè ṣe lógún ọdún àmín láàrin ọdún kan bá mi ṣe kó yanjú àmínà àtijá tí mú má fi sáyè tó há àmínà Ọlọ́run má jẹ́ iná kan tán kó tó ṣe mí sí bàtà ọ̀fọ̀ kán má bọ́ sẹ́nu ọ̀nà mi ẹni tábùrú má kàn tí ó kàn mí o lọ́dún tuntun má jẹ́ kábùrú yàdọ̀ gbogbo wa. àmínà. Àfáà Saheed ní ẹ ń gbọ́hùn yìí kíkan kan nínú àwọn akọrin Ìsìlámù tí ó dángájíà ni àfáà sì ni wọ́n bóyá àfáà ni wọ́n àbá àfáà kọ̀ ẹ́ mọ̀ lónìí ṣùgbọ́n tí ìlọ bẹ̀rẹ̀ bí mo kú fẹ́ bẹ̀rẹ̀ ni wípé mo fẹ́ ká sọ̀rọ̀ lórí rẹ́kọ̀dù ọdún yìí tí ń parí lọ yẹn Allahu Akbar. tí ẹ wà nínú ẹ̀yẹn mo rò pé ẹ̀yin tẹ́ kọ nínú rẹ́kọ̀dù yẹn ẹ tó bí 5 àbí 6 mélòó ni 6 ọkùnrin 3 obìnrin 3. ok ọkùnrin 3 obìnrin 3 ara pé ẹ̀yin wà ń bẹ̀ King Saheed Òṣùpá wà ń bẹ̀ àbí Alhaji Ere Asalatu Alhaji Ere Asalatu wà ń bẹ̀ Yangana wà ń bẹ̀ Òbí Rere wà ń bẹ̀ Asisatu ti bíyá ó ti bíyá very good. Àfáà Saheed mashallah dákun ta ló ní iṣẹ́ yẹn gangan náà. Allahu Akbar alhamdulillah àwọn Yorùbá wá ní tó bá tójú ṣúṣú kíní kan là iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ètò yìí Al-Hikmat bẹ́ẹ̀ni Ànábì sì ní Al-Hikmatu dallatun lil mu'min àìsùnmá wàjádà àkàsà ọgbọ́n sọnù àbí tí a lè fi ṣoríire kò síbi tá àti lè pàdé ẹ̀ ẹ rí pé orin yẹn bó ṣe lọ ó jọ wákà wọn sùnmùrà ọ̀rẹ́ mi kan ló dá wákà yẹn lásàlátù ẹ̀ Allahu Akbar ó wá kọrin yẹn ó wá dá wákà yẹn ó wá kọ fún mi nọ́mbà dẹ̀ ni orin tẹ́ fi dá wákà lásàlátù yìí kò dá orin yẹn pé àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn orin èmi padà wá sọ́dọ̀ díndín sọ́dọ̀ díndín sọmáàtì sọ afá orin tí ẹ kọ yìí a máa sọ di tí gbogbo ayé máa gbọ́ a wá rìkọ́dù orin yẹn bí demo èmi àti ọ̀rẹ́ mi kan àṣàṣe báyé ṣe afún wọn lórí rédíò làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní lò ó
àwọn bẹ̀rẹ̀ sí ní lò ó. So àmọ́ gẹ́gẹ́ bí ké ń gbà yẹn ayé àṣìwà láyé mákẹ́tà tá fẹ́ ṣe rẹ́kọ̀dù àfikà lọ bá mákẹ́tà ká plead fún wọn ẹlẹ́mílẹ̀ ni wọ́n tí dojú ẹ mọ̀ ẹ̀lọ́wọ́ àwọn tó jú tán ojú dámọ̀ sí ló jẹ́ kí orin yẹn dìbí pé ọ̀dà àwa bí mélòó kan tó jú dámọ̀ aṣáàrí mákẹ́tà kan tó lóun máa sponsor ẹ̀ true àṣìṣà tó ti bí yá yẹn ó náà àbáṣáyé lórin yín tí mo gbọ́ yẹn o mo ti rẹ́ni tó máa sponsor ẹ̀ wọ́n tẹ̀ ní ká invite àwọn olórin gospel tó jẹ́ olórin Christian kó lè jẹ́ orin tí gbogbo ayé máa accept ṣùgbọ́n tá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tí a ti invite Alhaji Saheed Òṣùpá èrè àsàlátù mákẹ́tà yẹn ni àwọn ilé náà ti tó ẹ má pè lórin Christian sí ẹ ti pé òbí rere so a bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní mákẹ́tà yẹn wá ní àfà ẹjọ́ orin yìí ẹ jẹ́ kó ní ọdún tuntun náà mọ́ kó má jẹ́ ọdún lọ sópin nìkan àṣàkàrà mọ́ iṣẹ́ yẹn abẹ̀rẹ̀ sí composition pẹ̀lú ògo Ọlọ́run nínú àánú ẹ̀ gbogbo olórin tó kọrin ń bẹ̀ èmi ni mo compose orin tí wọ́n kọ. Allahu Akbar. àti ọdún lọ sópin àti ọdún tuntun even iṣẹ́ yẹn dùn máa wọ̀nyẹn dé pé atúnrẹ́ lómi náà tó tún lọ ń ṣe fashion mi àmọ́ gẹ́gẹ́ bí ìlànà tá wà tìlú tá wà yìí òfin bẹ́ẹ̀ dé gbogbo nǹkan wa fún mákẹ́tà tó taṣẹ́ náà ń gbà náà lọ́hùn àṣìṣà tó ti bí yá ló mọ̀ rí nígbà tí iṣẹ́ délẹ̀ ó padà dọwọ́rú pẹ̀lú yẹn àkáǹtì tó yẹ kó ṣe ń bi owó kò rí ṣe àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run pé látara aṣẹ́ yẹn Ọlọ́run ṣoore fún mi. Even àwọn èèyàn dá ibi tí mo kàn ti sọ Muharram Safar Rabiul Awwal láwọn ẹ̀bá náà láìkí bẹ́yìn àwọn láìkí bẹ́yìn pé ah wíṣ kó jẹ́ ìnìkan lẹ dá ábọ́ọ̀mù yìí ṣe mọ́ ní bọ́lọ́run ṣe kádàrá rẹ̀ torí pé ń gbà yẹn mákẹ́tà fẹ́ rí selling face ojú táwọn èèyàn ti mọ̀ dáadáa so bọ́lọ́run ṣe kádàrá iṣẹ́ yẹn títí dìsìn kò sígbà táwọn èèyàn ò kí ń béèrè fún iṣẹ́ yẹn àdẹ̀ndúpẹ́ pé bá àgbó lọ́wọ́ mákẹ́tà Ọlọ́run ṣoore tí ẹ fún wa. Alhamdulillah alhamdulillah kò sí ní dáwọ́ dúró yóò sì máa dáa sí ní lágbára Ọlọ́run yóò máa dáa sí ní pẹ̀lú ògo Ọlọ́run kò ní bàjẹ́. Afáwa Muhammad Saheed ó wá tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin Islam. tí n bá wo nísìnyí 1997 àwọn sọ̀rọ̀ bí ọbí 24-5 years kọ́ yẹn. Allah 1997. ní àtìrẹ́ni tó discover mi Ọlọ́run bá mi ṣe dáadáa fún àfáà mi Abdulhakeem Mustapha torí pé tọ́lọ́run bá máa pè èèyàn ohun Ọlọ́run kọ́ lèèyàn máa gbọ́ èèyàn lọ́lọ́run máa rán ó ní ọmọ yìí ó lẹ́bùn níjọ́ náà lọ́hùn ọmọ kékeré kan wá kọrin I was very young ó wá kọrin ládùúgbò àwọn èèyàn ṣe pàtí wọ́n bá lọ́mọ yẹn fẹ́ kọrin ó bá bẹ̀rẹ̀ sí kọrin àwọn èèyàn bá hélì ẹ̀ ẹni ẹ bá ní èmi náà lọ́mọ kan ọmọ tá ń hélì àwa náà nírú ẹ̀ ládùúgbò náà bá wá jí mi lẹ́gbẹ̀ẹ́ mọ́ sí mi nídàájí ó yá wọṣọ ẹ máa bọ̀ mo ní kó ní nǹkan kan fi ṣẹlẹ̀ bọ̀ mo fògùn ẹ gbárí abákọrin àwọn èèyàn bá pariwo ìgbà tó wá ẹni ẹ wá ní yóò dá kó jẹ́ pé ìlànà ẹ̀sìn ni wọ́n máa ṣe tiẹ̀ sí o àwa dẹ́gbẹ́ kan ṣé fújì lórí ti yẹn gbà ni fújì lórí yẹn gbà yẹn ok ẹ̀nà wá ju náà fújì gbà àwa dẹ́gbẹ́ kan lẹ̀ à ń pè ní Baharu Solihin Baharu Solihin yẹn ó yá látara ẹgbẹ́ kan tó ń pè ní Islamic Jihadist Association of Nigeria IJAN àwa ní òkè o ẹjá gbé tiwa gba ìlànà ẹ̀sìn tàbá ti dẹ́gbẹ́ yẹn lẹ́yìn kọ́ a máa kọrin ń bẹ̀ àwa jẹ́ orin ẹ̀sìn so ẹni yẹn náà ló tún sọ pé àfi kó lọlé kéwò kó kéwù kí ẹ̀bùn yìí kó lè bá wúlò fún ẹ so àmọ́ mo kàn padà rí pé bóyá torí tèmi lọ́lọ́run ṣe dẹ́gbẹ́ yẹn lẹ̀ torí ẹgbẹ́ yẹn ò exist mọ́ ṣùgbọ́n ẹgbẹ́ yẹn ló sọ èmi dolórin Allahu Akbar. So tí Ọlọ́run dẹ̀ kádàrá so tàbá was 1997 sísìn à ń sọ̀rọ̀ bí 25 years. Yes. So àmọ́ ńgbà tó tó extent kan mọ́ òpá ohun mi kí n kéwú yẹn ni ò jẹ́ kí n rush pé mo fẹ́ ṣe record so ńgbà tí mo parí Rọ́bíà tí mo bọ́ sí Sanawi mo ṣẹ̀ṣẹ̀ wá ṣe first album mi that was 2008. Allahu Akbar. Allahu Akbar. So ẹ ní tàwùjí báyìí pẹ̀lú gọ́lọ́. Allah Akbar. Ilé kí wo lẹ lọ? Ní Markaz Salam lọ́dọ̀ bàbá Sheikh Moshood Ramadan. Allah Akbar, Allah Akbar. So ńgbà tí mo tún débẹ̀ náà ẹ̀bùn yẹn wọ́n jẹ́ kó kú mọ́ mi lára. Wọ́n ní wọ́n kọrin orin ló ń kọjẹun. Mo ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn fẹ́ orí bákan lára mi. Ọ̀dọ̀dà afẹ́ ṣe ṣàdá lè ké lọ kọrin wá. Ṣùgbọ́n kó tó lọ kọrin ẹ fi sínú àwọn tó fẹ́ ké Kùránì. Káwọ̀ bóyá bí ọpọlọ ibi orin nìkan lọ́pọlọ ẹ fẹ́ jí sí. Àmọ́ ń jọ́nà lọ àwa 18 tán kó jáde pé kàkà Kùránì ọ́nstrin wà kú mẹ́ta Ọlọ́run ní kí n wà ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tún mú àwọn àwòkẹ́ tó dà tó bá rí bẹ́ẹ̀
nípa kíní ìmọ̀ ẹ̀ lára àmọ́ mójútó kéwú ẹ̀. So tá bá tún wá kọrin gbà náà tá bá tún wá tó bá tún fẹ́ kù díẹ̀ káàtó àwọn àfáà wa àwọn àtúnni eléyìí kò bá tẹ̀sìn lọ tó Yorùbá yìí ò kílí ẹ̀ tó eléyìí ò so kí n tún sọ pé wọ́n tún dá nǹkan yẹn lágbà fún mi. Àmọ́ gbogbo ìgbà pé mo ṣẹ̀ wọlé kéwú mi ò sáré pé mo fẹ́ ṣe rẹ́kọ̀dù àwọn ẹgbẹ́ mi ń ṣe ń gbà mọ́ pé kéwú mo gbọ́dọ̀ bá débì kan. Thank God pé Ọlọ́run jẹ́ ká rí bá débẹ̀ ń gbà yẹn tó bá jẹ́ rúùsìn ìlàfẹ́ kéwú Ọlọ́run jẹ́ kéwú wọ̀ wá lórí mọ́. Bùkátà ti wọlé. Alhamdulillah adúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlọ́ba alágbára jùlọ. Àfáà Muhammadu Saheed àti ipò tó òun náà ni à ń bá sọ̀rọ̀ kí ló bí ìmọ̀ bẹ́ẹ̀ sọ́tún láti ní kí n béèrè kí ló àti ipò tó bàbá gbé Saheed àti ipò tó eléyìí Saheed àti ipò tó ìmọ̀ ọmọ tó bá àti ipò tó àdókè lọ́run ní sẹ́yìn ẹ̀yin olólùfẹ́ wa tá a bá padà dé àfáà Muhammadu Saheed sí wa ń kalẹ̀ o tí wọ́n tá à ń fọ̀rọ̀ jómi tó rọrùn pẹ̀lú wọn bismillah. Ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikmat mo rò pé ń gbádùn ìfọ̀rọ̀jómi tó rọrùn mi àti Alhaji wa Muhammadu Saheed àti ipò tó ọlọ́mọsàjárí yín pẹ́ ẹ ti sọ̀tọ̀ fún wa lórí bí ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin bó ṣe di pé Ọlọ́run wá padà wá sọ di ọ̀nà mo wá ní pé àti ipò tó tọ́ wọnú orúkọ yẹn níbo lórúkọ yẹn ti wá. Ní ọdún tí mo wọlé kéwú tán ní kí n lọ kọrin wá pé àtẹ̀fẹ́ ò bóyá ọkàn òun mátàmọ́ ni mo wá lọ kọrin yẹn mo compose orin wọn fẹ́ ṣe ṣáádà. Ìgbà náà ilé kéwú wa yẹn ò tí ì ju bí ọdún mẹ́rin tó ra kò remember pé mo ti wọlé kéwú kí wọ́n tó ṣe ṣáádà sanawi alákọ̀ọ́kọ́. So mo wá kọ níjọ́ náà pé adúpẹ́ oore àná àtúndúpẹ́ oore òní oore tó kù tó ń bọ̀ lọ́nà Ọlọ́run máma jẹ́ ó ṣẹ̀yìn wa àwòpọ̀ tó báyìí lọ́dún tó kọjá lọ́dún yìí a tún ti pọ̀ sí àìtí pọ̀ tó a sì máa pọ̀ sí orin yẹn pọ̀ bọ̀ ibẹ̀ ni àìtí pọ̀ tó a sì máa pọ̀ sí abákọrin yẹn tàbádẹ̀ fẹ́ ṣe mọ̀lídà bá fẹ́ ṣe program a máa kọ́kọ́ ṣe practice ọjọ́ practice làwọn yẹn bá gbọ́ orin yẹn ìgbà tó díjọ́ ṣáádà yẹn akọrin yẹn bẹ́ẹ̀ ó di pé tó wá di ọ̀sẹ̀ kejì tá máa délé kí làwọn yẹn bá ń sọ di yẹ̀yẹ̀ pé àìtí pọ̀ tó àìpọ̀ tọ́ máa wá ti wá ń dárúkọ àwọn tó ń jẹ́ Saheed nínú ilé kí wọ́n ní Saheed èwo ń bẹ̀ ṣé ẹ máa fi àìtí pọ̀ tó kún ká lè mọ̀ pé Saheed yìí ni wọ́n sọ alhamdulillah ẹ ṣé Ọlọ́run kó bá a sàlékún dáadáa yóò sì máa pọ̀ sínú alágbára Ọlọ́run wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ẹ dákun torí tẹ́ bá ń kọrin gbà kan tẹ́ bá ń kọrin táwọn èèyàn bá ti sí ń bẹ́ báyìí táwọn èèyàn bá sí lójú agbo yẹn tẹ́ bá ń gbọ́ ohun yẹn wọ́n á máa gbọ́ bíi pé àwọn àpárí lóyún ń kọrin yìí àbí àwọn èèyàn tí challenge yìí rí pé ohun yìí ju ohun ayé lóyún kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àtayé lóyún. Masha Allah kó tó di pé mo wọ ilé kéwú ẹni tí mo kọ́kọ́ rí nìyẹn tí mo fọ pé èmi náà máa kéwú pẹ̀lú ẹ̀bùn mi. Allahu Akbar. Nígbà tí wọ́n bá ní kìnnì kan èsì dé fẹ́ni tó ń bú lọrin mẹ́sùjámbìlì jánátì ìdọ́fà ni wọ́n fi ṣe lọ́dọ̀ àwọn ní kéwú wọ́n ní zúmọ́lì ṣé bẹ́yàn ló ń ṣerú nǹkan báyìí kò burú táwọn náà bá mọ ilẹ̀ kéwú ìdè that is first ẹni tó jẹ́ pé máa kéwú pẹ̀lú kíní. Ẹlẹ́ẹ̀kejì ẹni tọ́lọ́run fún mi láǹfààní àti súnmọ́ nìyẹn pé mo kọ́kọ́ mọ olórin táyé ti mọ̀ ìjọ náà Ọlọ́run mo kọ̀ wá ságége àfáà mi tí mo sọ pé mú mi wá ẹ̀ lọ àjẹwà lágége labari Alhaji Kọ̀mọ́rù Ayélóyún mo sọ̀rọ̀ 1998 nìyẹn bá ní ẹ̀sà ọmọ mi náà ń kọrin ẹ̀tì ẹ̀bọ́yá kẹ gbóhùn ẹ̀wọ̀ wọ́n ní ọ̀dà ní prógrámù kan ní Olúṣọ̀run àtàbá ti kú bí bóyá kan tẹ̀lé wa adébẹ̀ lọ má gbé máìkì pé ẹni yìí náà ń kọrin ọ̀dà ẹni yìí ń try ó dá àwa tún níbò míì tá ń lọ bóyá kó máa kọ́ lọ láti gbà yẹn bọ́lọ́n ṣe ní kí n rò pọ̀ pẹ̀lú wọn nìyẹn màá wá súnmọ́ wọn báwo lèèyàn ṣe ń tẹ̀ síwájú sí so ìmíì tí wọ́n fẹ́nu ṣàlàyé fún mi tí mo mọ̀ pé so ibẹ̀ ni kíní yẹn ti ń kó sí mi lára débi wípé tí Alhaji bá gba program lọ́tún lọ́sì tọ́nà bá ti pọ̀ ọ̀nà mo lè fún yín lọ́mọ kan o mo lè fún yín lọ́mọ kan àwọn ẹ̀dá ọmọ tá a mọ̀ rí Alhaji ni mo fi gbárí mo fọwọ́ ìsọ̀ ẹ̀rí pé tó bá kọrin fún yín tẹ́ ẹ̀ bá gbádùn ẹ̀ wá gbowó yín padà lọ́wọ́ mi. Allahu Akbar. So first album mi tó wá wáyé náà àwọn náà padà ṣe fún mi. Allahu Akbar. Torí pé ń gbà yẹn láti lè sọ pé marketer máa sọ pé wá ṣe record ó máa ní èèyàn kan tó tóbi tó mú èèyàn débẹ̀ àfààní Ọlọ́run tó wá tóbi pé ní káwọ́ gbéra o já lọ sí studio wọ́n ṣe record yẹn even launching
àwọn náà ni wọ́n tún ṣagbátẹrù ẹ̀ kó tó di pé ìgbà padà tí wọ́n ń gbé oníkálukú lọ sí ọ̀tọ̀ọ̀tọ̀. alhamdulillah kò ní bàjẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ájúwà kọmọdún ayé lóyún náà ọlọ́run bá sàlékún dáadáa fún ọba sàlékún dáadáa fún ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billah torí nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí wọ́n ṣe ń dìde nílùú wa yóò táwa náà súnmọ́ díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gba àkàtà Alhaji Ayélóyún kọjá wọ́n pọ̀ dáadáa àgàbà táwọn èèyàn ń ṣe duet kí album yẹn kò fẹ́ sọ lórí tí Ayélóyún ọba ṣe duet bó tilẹ̀ kó rí ọba ti Ayélóyún ẹ̀ ń lọ studio yẹn ẹ̀ẹ́dẹ̀jọ lọ ṣiṣẹ́ tó mo rò pé àníyàn náà ọlọ́run sì lò pẹ̀lú àwọn náà ó gbéga ọlọ́run níjọ́ wálẹ̀ bọ́lá nàbí lọ́dọ̀ ọlọ́run. ájúwà Muhammad Saheed mo wá rí pé mo ní àǹfààní mo fẹ́ kẹ́ ẹ wá sí ìṣẹ́jú márùn-ún fáwọn ará ilé tí ń wò wá ẹ kàn mú tọ́pìkì kan tó bá wù yín láàrin ìṣẹ́jú márùn-ún káwé yín sọ pé àǹfààní ni lóòótọ́. gẹ́gẹ́ bíi pé orí afẹ́fẹ́ là wà lásìkò bẹ́ẹ̀ni gbogbo ohun tí kálukú bá fẹ́ ṣe ẹ jẹ́ ká fàníyàn tó mọ́ ṣe torí pé ọ̀run tá ń lọ àti sàárè ní àtọ̀run ni kò tí ì sẹ́ni tó lébẹ̀ tó bọ̀ ṣùgbọ́n interview yàtọ̀ sí examination ẹni tó fẹ́ ṣe interview kò mọ̀ tán lè béèrè lọ́wọ́ òun ó lè jẹ́ ní tó kéré jù examination wa ti kàwé fún tàbí kò ti ka tírà fún àmọ́ interview ó lè jẹ́ bí ìmúra náà ti máa jáyàn ó lè jẹ́ bí àsìkò téèyàn dé ó lè jẹ́ nǹkan tí ó kéré jù ẹni tó fẹ́ ṣe minister tán wá ń béèrè national pledge lọ́wọ́ ẹ̀ ṣàpẹ́ tí ò fọkàn sí pọ́n lè béèrè lọ́wọ́ òun ni òun náà ni pé gbogbo tí a bá fẹ́ ṣe kájẹ́ káníyàn wa ó mọ́ kádẹ̀ ṣe nítorí tọlọ́hun torí ìjọ tí wọ́n padà fẹ́ béèrè ẹ̀ lọ́wọ́ wa tí ò ní sátúnṣe àyà kan wà nínú suratul Luqman nínú gbẹ̀yìn suratul Luqman níbi tí Ọlọ́run ti ń bá sọ̀rọ̀ ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna Allaha indahu ilmus sa'a wa yunazzilul ghayza wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun ma sataksibu gada wa ma tadri nafsun bi ayyi ardin tamutu inna Allaha alimun khabir. ọjọ́ kan lọ́jọ́ tá yóò parẹ́ Ọlọ́run nìkan ló mọ̀ wa yunazzilul ghayza òjò tó máa ṣú tí ò ní rọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ mélòó ènìyàn tó gbọ́wọ́ pọ́wọ́ ẹ̀ máa jí láti kékeré tó rẹ̀ tó stage kan tọ́lọ́run dá dúró bóyá fọwọ́fà ní àbí nǹkan kan Ọlọ́run ló mọ̀ òjò tó ṣú tí ò ní rọ̀ Ọlọ́run ló mọ̀ àwọn òjò mi ò dẹ̀ ṣú bí tá a fọkàn sí ń gbà mí pé orí lè ti dìde ńbẹ̀ táìmọye orí dìde ńbẹ̀ òjò mi ò ṣú tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ wa ya'lamu ma fil arham ọmọ tí ń bẹnu àwọn aláboyún àti èèyàn ní àtàlìjẹnún Ọlọ́run nìkan làwa mọ̀ olórí ire ni ìkan tó kù ní Ọlọ́run nìkan ló mọ̀ àìmọye ọmọ tó jẹ́ sí pé 20 ọdún tí wọ́n ti bí dírẹ́fà mi wọ́n ti bí ẹni tó máa wà wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun maza taksibu gadan kò sẹ́ni tí ó sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà o lè ní lọ́kàn pé tílẹ̀ bá mọ́ mò ń lọ́nà ọdúnmọ́ta kán pè ẹlágo mẹ́jọ àrọ́pàá Aláàjì ibo lẹ́wà mú ti wà ń bàdàn nídàájí ni mo gba kọ́ọ̀lù kan ní kí n máa bọ̀ ń bàdàn pé nǹkan báyìí ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè sọ tó máa ṣẹlẹ̀ lọ́la ẹ wo orú ọ̀rọ̀ ta sọ ní sí Aláàjì wa Kọmọrùdín Ayélóyún ọlọ́mọba dáadáa wọn jẹ́ ó wá ní àwọn ọgbà kan tí mo lọ́pọ̀túnítì àti máa mákẹ́tà kan ó wá fẹ́ ṣe nǹkan kan fún wọn ó wá sọ lójú mi kó tó dípò bá wọn sọ mo ní Aláàjì ṣe pẹ̀lú gbọ́lọ́ ẹ rí pé ẹ ní regret pé ṣe fún wọn àwa tó jẹ́ sí pé ńgbà náà bá ṣe kéré mọ́ tá bá wá sọ́fíìsì wọn a sì kéré débi pé tá bá tún lọ lé wọ́n ṣe fún wa lówó mọ́tò ni so ta ló mọ bí tí bọ́ọ̀lù ṣe lè rí wà máa tẹ̀lé rí náà sún bí ayé àrídìn tẹ̀mút ibi téèyàn máa dákẹ́ sí kò sẹ́ni tó mọ̀ ọ́ àwọn kan máa ní Ọlọ́run ní jẹ́ fẹ́ru yín lẹ̀ àdúrà tí ò lè gbà ni kò sẹ́ni tí ò ní fẹ́ru ẹ lẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ò ní fẹ́ru ẹ ṣọ́yàn ó lè pẹ́ ó lè yá ìwọ ni kò di ẹrù ẹ dáadáa ká máa bẹ̀ lọ́hùn pé ọlọ́njà rẹ̀ ní ire fi ẹrù aṣọ gbogbo àwọn táwa láti ṣe nǹkan tó jọ mọ́ ẹ̀sìn ká tọ́jú àníyàn dáadáa àdìsí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kam min a'malin yutasawwaru min a'malil akhirah fayasiru min a'malid dunya bisu'in niyyah ó ní mélòó iṣẹ́ táyé ń wò pé iṣẹ́ ọ̀run ni ọ̀run lèyàn ó ti rí ládàá ẹ̀ tó dẹ̀ ti di iṣẹ́ ayé mẹ́ni tó ń ṣe lọ́wọ́ látara àníyàn tó fi gbé kalẹ̀. Allah. mélòó náà ni iṣẹ́ táyé ń wò pé iṣẹ́ ayé leléyìí
àwọn eléyìí kò lè lẹ́san lọ́run tí ó dẹ̀ ti bẹ̀ di iṣẹ́ àlìkíyàmọ̀ tẹ́ni ó ní ládá látara àníyàn rẹ̀ tí ó fi ń ṣe sallallahu alayhi wa sallam alaykum kẹ́gẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó wọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ rẹ̀ tá fi ṣe oríire láyé títọ̀run náà ó fi kún fún ọlọ́máṣà fún wa ṣe àmín ya la hawla Allah wala quwwata illa billah bàbá wa wà àdúrà tó kárí ayé ọwọ́ àdúrà yín ọlọ́run tí ń gbàdúrà yín látànà àìní gbàdúrà yín mọ́ ọlọ́run máa gbé báyìí àmín la hawla wala quwwata illa billahi al-ali al-azim alhamdulillah adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mashallah ajiwa Muhammad Said Miftahuddin ọlọ́run bá ṣàlékún dáadáa ọlọ́run bá ṣàlékún karama kó bá ṣàlékún òkìkí náà kó tún ga jù báyìí lọ ẹ̀yin èèyàn wa gbọ́dọ̀ pé gbádùn àfáà Muhammad Said àti pọ̀ tó ajiwa Said àti pọ̀ tó ọlọ́run níjọ́ bàjẹ́ yóò máa dá sí ni ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run fáfẹ́rẹ́ tẹ́ bá wá darapọ̀ tẹ́ fẹ́ darapọ̀ mẹ́tò yìí bẹ́ẹ̀ yín náà jẹ́ olórin ẹ̀yin náà fẹ́ wá sórí ètò abẹ́ já àfáà tẹ́yìn náà fẹ́ báyé sọ̀rọ̀ abẹ́ yín tẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ nínú Ramadan náà nísìnyí tí ń wò wá fẹ́rẹ́fẹ́ lọ́ọ̀kan yìí ẹ̀rí pé tí yọjú wà lọ́ọ̀kan báyìí ọlọ́run jẹ́ ó dé bá aláyàtà láfíà ẹ̀sìn mọ̀kútó tá a máa ń ṣe ní Ramadan pé gbogbo òru Ramadan látago 5 dago 6 lẹ́ máa bẹ́mi ọmọ yín pàdé tá a máa ń pín àwọn ẹ̀bùn à ń retí àwọn ẹ̀bùn lóríṣiríṣi àfáà Said à ń retí ẹ̀bùn lọ́dọ̀ tí yín náà ẹ̀ka inú okó nǹkan wá fún wa tá a máa fáwọn èèyàn táwọn sọ pé eléyìí dábí rí àti pọ̀ tó ní àwọn fún yín ọlọ́run ó gbà fún wa ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah nọ́mbà tẹ́lẹ̀ pè mí sílẹ̀ 08023055086 08023055086 náà nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdó àlèmí ń jẹ́ kó tó dúpọ̀ àwọn àlọ́ màá wá fàyín lé Ajiwa Said lọ́wọ́ láti fún wa ní orin ọdún tuntun táwọn wá fi béèrè oore tuntun lọ́dọ̀ ọlọ́run yá. Olúwa mo dúpẹ́ ọdún tó kọjá Olúwa mo dúpẹ́ ọdún tó kọjá dákun wá tì mí lẹ́yìn nínú ọdún tuntun gbogbo ohun tí mò ń béèrè fi lé mi lọ́wọ́ ọlọ́run dákun wá tì mí lẹ́yìn jẹ́ kí n rí lé kọ́ gbogbo ohun tí mò ń béèrè fi lé mi lọ́wọ́ dákun wá tì mí lẹ́yìn kí n rọ́mọ gbẹ́jọ́ gbogbo ohun tí mò ń béèrè fi lé mi lọ́wọ́ ó yẹ sábà wípé lọ́dún tuntun dá mi lọ́lá tuntun ọlọ́run lọ́dún tuntun dá mi lọ́lá tuntun tí n bá ra mọ́tò tuntun tí mo tún kọ́lé tuntun ká wá fi kó mọ́ tuntun lọ́dún tuntun dá mi lọ́lá tuntun fún mi ní kàrámọ̀ tuntun kí gbèsè ayé mi máa tuntun sí lọ́dún tuntun dá mi lọ́lá tuntun létí ọmọ Ádámọ̀ o jẹ́ kó hùn wá ó máa tuntun sí lọ́dún tuntun dá mi lọ́lá tuntun torí pé tabadé Káàbà a ó bá lọ́tún lọ́tún ní lọ́dún tuntun dá mi lọ́lá tuntun.